Aláròyé máa wí o. Ayọ̀mídé já ọ̀kadà ọlọ́kadà gbà lómù-àrán, Oǹdó lọ́wọ́ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ti tẹ̀ ẹ́. Ọmọkùnrin ẹni ọdún mọ́kàndínlógún kan ìyẹn Oyèdìran Ayọ̀mídé lọ́wọ́ ti tẹ̀ báyìí nípínlẹ̀ Oǹdó lẹ́yìn bíi oṣù díẹ̀ tó digun ja ọlọ́kadà kan lólè nílùú Òmù-àrán nípínlẹ̀ Kwara. Ayọ̀mídé ní ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ṣàfihàn rẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ Thursday ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2025 yìí. Nínú àlàyé tí alukoro fún ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Oǹdó Ọ̀gbẹ́ni Jimoh Adenike ṣe, ó ní ọwọ́ tẹ ògbólógbòó afurasí adigunjalè ọ̀hún nípa akitiyan ètò lé wọn jáde èyí tí àwọn ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lọ́sẹ̀ méjì sẹ́yìn, nínú èyí táwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń pèsè àrà ọ̀tọ̀ ètò ààbò fáwọn arìnrìn-àjò tí yóò máa kọjá láwọn ibodè gbogbo tó wọ ìpínlẹ̀ Oǹdó lásìkò ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí alukoro ọ̀hún ṣe sọ, ó ní ìlú Ọlà nípínlẹ̀ Kwara ní Ayọ̀mídé ti wá. Ní nǹkan bíi oṣù díẹ̀ sẹ́yìn ló bẹ ọlọ́kadà kan lọ́wọ́ ẹ̀ pé kó gbé òun lọ sínú oko kan lágbègbè Òmù-àrán. Bí wọ́n ṣe débi tó pè fún ọlọ́kadà ló sọ̀kalẹ̀ tó sì díbọ́n bí ẹni tó ń pe ẹnìkan sórí aago kó tó fún ọlọ́kadà yìí lówó iṣẹ́ rẹ̀. Bó ṣe ṣàkíyèsí pé ọlọ́kadà yìí kọjú síwájú tí kò sì wo apá ọ̀dọ̀ òun mọ́ ló fa òòlù ńlá kan yọ èyí tó là mọ́ ọmọkùnrin náà ní pàkọ́. Ìyẹn kò wúlò bá jìjàkadì rárá, ṣe ló yọ̀ǹda ọ̀kadà rẹ̀ fún un tó sì sá àsálà fún ẹ̀mí rẹ̀. Bí Ayọ̀mídé ṣe já ọ̀kadà yìí gbà tán, ọ̀nà ìlú Ọ̀rẹ̀ níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Oǹdó ló mórí lé. Ibẹ̀ ló sì ti wà títí tó tún fi pinnu láti padà sílùú abínibí rẹ̀ láìpẹ́ yìí pẹ̀lú èrò wípé ọlọ́kadà tí òun lù ní òòlù lẹ́yìn ọrùn ti kú. Lẹ́yìn tó padà dé ibi tó sá pamọ́ sí nípínlẹ̀ Oǹdó làwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn dọdẹ rẹ̀ títí tí wọ́n fi rí i mú nílùú Àjùẹ́ tó wà lójú ọ̀nà márosẹ̀ Oǹdó sí Ọ̀rẹ́. Láàrin ọ̀sẹ̀ tá a wà yìí, alukoro ọ̀hún ní Ayọ̀mídé ti jẹ́wọ́ fáwọn nígbà táwọn ń fọ̀rọ̀ wá a lẹ́nu wò pé lóòótọ́ lòun já ọ̀kadà náà gbà pẹ̀lú èròǹgbà láti wá máa fi ṣiṣẹ́ nílùú Ọ̀rẹ́. Ó ní àwọn ti fa afurasí adigunjalè yìí lé àwọn ẹ̀ṣọ́ ààbò ìpínlẹ̀ Kwara lọ́wọ́ kí wọ́n lè lọ parí ìgbésẹ̀ lórí bí yóò ṣe fojú balẹ̀-ẹjọ́. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.